dúpẹ́. Lakale hamdu Maulana, lakale hamdu Maulana. Kò sí wá lọ́mọ lẹ́yìn Ànábì, kò sí Olúwa àdúpẹ́. Lakale hamdu Maulana, lakale hamdu Maulana. Ìwọ ló ṣe irú èyí ó dàkún má fi sókè. Lakale hamdu Maulana, lakale hamdu Maulana. Lakal hamdu Maulana, lakal hamdu Maulana. Lakal hamdu Maulana, lakal hamdu Maulana. Adúpẹ́ fún Ọlọ́run. Ọba tí ó ti dúpẹ́ fún rẹ̀ sí adúgbàwẹ̀ ẹ̀dá tó máa dúpẹ́ fún. Àkí Ọlọ́run. Ọba tó fi kí ara rẹ̀ síwájú káwẹ̀ ẹ̀dá tó máa kí. Àyìn Ọlọ́run ó ti yẹ rẹ̀ síwájú káwẹ̀ ẹ̀dá tó máa yìn. Àìgbé ọba náà tóbi. Ó ti bẹ̀rẹ̀ tóbi síwájú ká tó máa sọ pé Allahu Akbar. Allahu Akbar wa kò ní kọ́lọ̀ ń ga sí. Àìsàn Allahu Akbar wa kò ní kọ́lọ̀ ń dínkù. Múlì kùnú láyà sí ìwàlà yá ń kò sí. Ọlọ́ọ̀lọ́ọ̀ kò lè lékún kò sì lè dínkù. Ìmọ̀ rẹ̀ ò lè lékún kò lè dínkù. Báwa ṣe lè wọ́n nímọ̀ tó àyùntà ṣe hàn ọ̀dà àti àgbà ṣe hàn. Ní fíìdì téèyàn bá pòfẹ́sọ́ṣìpù yé lórí yóò tún wá bá àwọn nǹkan tí ó tún lọ kán ẹni tí ò tún ní mọ̀. Kí ni Ọlọ́run ò tí ì mọ̀ tí ó tún ṣe pọ́ọ̀sì yé lórí? Ìyá Ọlọ́run wá fẹ́ ṣe pọ́ọ̀sì lórí nǹkan báyìí kó bá fi lè mọ̀ ọ́. Ìmọ̀ rẹ̀ ò lè dínkù kò sì lè lékún. Agbára rẹ̀ ò lè lékún kò lè dínkù. Àwa máa ń wá kí àlékún bá gbogbo tá à ń lò. Àwọn wá nípa agbára torí tá a kápá. Kí Ọlọ́run ò kápá tó tún wá agbára sí. Yà mo nídìí agbára tó pọ̀ sí kí n fi lè kápá nǹkan báyìí. Sáré nǹkan náà. Ọlọ́run bágbára rẹ̀ sì wà lánàá ló wà léwu ló wà lọ́la. Bímọ rẹ̀ sì wà lánàá ló wà léwu ló wà lọ́la. Bọ́lá rẹ̀ sì wà lánàá ló wà léwu ló wà lọ́la. Nǹkan kò lè lékún kò lè dínkù. Àwọn ò lè ní tán láti wà lékún. Èwo lọ́lọ́run ò ní tẹ̀lé ẹ̀ bá fi kún. Làwọn òfin rọrùn kú omi àdúrà lọ́lọ́run fi rọrùn kú omi àdúrà àlìgbà ní ìlú àlejò á. Kò sí tẹ́yìn bóyá ṣẹlẹ̀ tó láyé ọ̀lẹ́ rọrùn kú níbi àdúrà bí ara àwọn oníbi àdúrà mọ́ ó dẹ̀ wọ́n àdájọ́ Ọlọ́run wọn àtún sí láyé mọ́ àtún ṣàdúrà fún wọn. Sallallahu alayhi wa sallam alayhi salatu wa salam radiyallahu anhu. Àwọn ẹni Ọlọ́run sí láyé mọ́ àtún rọrùn kú níbi àdúrà ẹ̀dá àbùdá mọ́ bóòlù á sì ṣàdúrà fọlọ́. Allahu Akbar. Àwọn Ọlọ́run jó da fọlọ́ ni àbí Ọlọ́run jó dé kówó orí ó pọ̀ sí kọ́lá rí ó pọ̀ sí kágbára rí ó pọ̀ sí. Al-Ghaniyu an kulli shay'in wa kullu shay'in muhtajun ilayhi. Gbogbo nǹkan lọ́nà rọrùn kú ọmọ ẹ̀ ṣùgbọ́n kò wá sí nǹkan tó rọrùn kú lọ́dọ̀ wọn. Àkí ọba náà ọba tó fi sí ọwọ́ ara ẹ̀ júwe ara ẹ̀ ó fi sí ọwọ́ ara ẹ̀ hàn pé ọba tó tóbi lò ó iṣẹ́ ọwọ́ rẹ̀ lò ó lẹ́yìn Ọlọ́run kò tó sẹ́ni lórí hàn iṣẹ́ ọwọ́ rẹ̀ lò ṣùpá lẹ́yìn Ọlọ́run kò tó sẹ́ni tó lè hàn tó kó lóra òṣùpá iṣẹ́ ọwọ́ rẹ̀ látẹ́gùn lẹ́yìn Ọlọ́run kò tó sẹ́ni tó lè fi atẹ́gùn iṣẹ́ ọwọ́ rẹ̀ lò ó lè bá wà nínú bá gbọ́dọ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ní bí ẹ ṣe mọ́ bí o bá mọ́ ta yóò tún ṣe lẹ́yìn rẹ̀. Kódà bá a ṣe ń sùn bá a ṣe ń jí iṣẹ́ rẹ̀ ń. Kò sẹ́ni lè sọ mo sùn láago mẹ́wàá ó wá kọjá ìṣẹ́jú mẹ́wàá ó wá kọjá sẹ́kọ́ǹsì mẹ́ta ọ̀ọ́kàn bára rẹ kó ti mú ọ lọ ní. Exact time tó
tó sẹ́ni rẹ̀ sọ. ìfẹ́ rẹ̀ ni wọ́n ti wá fún ẹ̀hán di ayé àtúnyẹ̀ mọ́ kìíní àmì ẹ̀mí ọlọ́run ó pọ̀ lórí ìyá yìí tó ìmọ̀ọ́gà wọ́n fi àwọn fòsí kan mú afọlá àtúnṣe alára yìí gan àárí àmì ọlọ́run àbẹ́ ẹ̀mí hàn ní lẹ́kọ̀ọ́ yẹn ní àgbé ìkànnà wa òní ètò tó bá lanu ọwọ́ wa kò sí ìkànnà bẹ̀ àfa ìwé orí wa òní ètò tó bá lanu agbárí wa wọn kó o pamọ́ síbẹ̀. Allahu Akbar nàbìlẹ̀ tẹ bá gbójú sókè ẹ̀ ògbó náà tẹ bá ìnílẹ̀ ẹ̀ ògbó náà kò lábíwé kò lábíwé ìṣẹ̀ aláwò kò lábíwé kò lábíwé ìṣẹ̀ aláwò tẹ bá gbójú sókè ẹ̀ ògbó náà. Ayé anábọ̀ Muhammad ọlọ́run kó bá wa fi àlékún ìkẹ́ ọlọ́run anábọ̀ Muhammad gbogbo àwọn tí wọ́n bá dàgbà tí ìsìlámù fi lè ọlọ́run kó bá wa pa wọ́n pọ̀ kẹ́ àwọn àlùfáà wa àwọn òbí wa àwọn olùkọ́ wa àwọn tàjẹ́ ń bẹ̀sẹ̀ àgbà ọlọ́run bá ṣe dáadáa fún wa. Mo kí bàbá wa dọ́kọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ọdún bàbá wa àgbà méjì bẹ̀rẹ̀ bàbá wa ìmáàmù wa ní òkè ọ̀rọ̀ àwọn àwọn náà láti sọ̀rọ̀ yìí àti ilé ìwé ọba àti ilé omirọlá àti ilé ọbádá àtọ̀dálá òkú ẹ̀rọ náà kọ́ gbogbo ẹ̀ ní ẹ̀yìn tìyẹ̀ ń lọ dáwọ́là ń dè ọlọ́run àtàgbà àtìgbà yẹn lọ́mọ jù ú bàjẹ́ àtàyé àtàyé ní ọlọ́mọ jù ú bàjẹ́ ọ̀la àtọ̀lá yín ọlọ́mọ jù ú bàjẹ́ ìjọba ìrànlá ṣọ́ọ̀rọ̀ rẹ̀ ọlọ́ta yìí la kí bàbá wa dọ́tọ̀ ẹ̀yìn bàbá nígbà tí wọ́n rí àti wá sí lójú àgbà ńlá òjò kí òun wá lóun fẹ́ dára ẹni pé àfikún náà sànú àmọ́ tá a fẹ́ mọ wíwájú yín àmọ́ ọlọ́run fi hàn ọ́ létò bá ṣe tó àga náà àdúgbò ní máa rí ojú yín ẹsẹ̀ dáadáa yìí pé ẹ̀yin létò torí bí bá ní kí náà àwọn náà ní tó ó wá dàbí ìgbà pé ká ní kí ọmọ primary school ó máa wá sóyìnbó lójú ọmọ yunifásitì. eléyìí ò ní parẹ́ ibi ẹ̀ẹ́dà gbọ̀lé. abẹ́rẹ́ yìí ò ní parẹ́ tẹ̀mí parẹ́ ibi ẹ̀ẹ́dà gbọ̀lé. eléyìí ò ní parẹ́. lẹ́yìn wákàtí kàtà fún mi bẹ́ẹ̀ ni mo ti mọ kí sẹ́yìn mẹ́wàá báyìí. èyí tá a jù náà tó. bàbá wa fásitì sí òkè o bàbá wa fújì ẹsìn ní orí kan ẹsìn ní fújì ni o wọn à mà àmọ́ tó ń bọ́ọ̀lù ní káwáṣí ọlọ́ọ̀bà sí ní olùsàlẹ̀ kọrin tí yín náà wàlá ìlà àbílàlá àmọ́ ìyẹn sọ lójú àgbẹ̀ báyìí ọlọ́ọ̀ kò sí dáadáa fún wa la ìlà àbílàlá la hawla wala quwwata illa billah. Mo fẹ́ pín lẹ́jọ̀ mi sí ọ̀nà mẹ́ta insha Allah. Bàbá ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá ló fẹ́ ọ̀kan. Àmọ́ pé ìwọ̀n ògùn wọn wà ń dìbà yìí. Wọ́n sì tún
nípa bá sọ àbọ̀ ọ̀rọ̀ fún ọ̀gbọ̀n èèyàn yóò di òjijì mú ẹ̀. أربعة من حد المهين على وجه الأرض التعليم والزراعة والتحميل والعلاج. ìkànnì àwọn ọ̀gbọ̀n ó ní iṣẹ́ pọ̀ láyé àmọ́ iṣẹ́ mẹ́rin àlùbáríkà rẹ̀ ga jù àwọn yòókù lọ. iṣẹ́ wọn kà máa ṣe profession kí ẹ máa ṣe lọ́nà yẹn àgbàlagbà alimẹ́hìnà ọ̀tọ̀ ní alimẹ́hìnà ìtura hẹ́ ọ̀tọ̀ ní ìtura ha àtọ́wọ́ ní alimẹ́hìnà profession ló ń jẹ́ iṣẹ́ ọwọ́ iṣẹ́ tí yẹn ṣe. àfọwọ́ ní mẹ́rin ń bẹ̀ ó lọ́lá ju àwọn ìyókù lọ wọ́n ní ti bá wò ó lọ́lá kọ̀ọ̀kan bẹ̀ àtàlíì iṣẹ́ olùkọ́ ẹni tí ń kọ́ yẹn ní ìwé ẹni tí ń kọ́ yẹn ní kéwú ẹni tí ń kọ́ yẹn ní sí ọwọ́ ẹni tí ń kọ́ yẹn ní bóòlù ó ṣe lọ ayé lára pòfẹ́sọ̀ tó máa ń bá dá ìwájú ọlọ́run ní àwọn akọ́kọ́ rẹ̀. tí kéwú kan wá tún pọn ọmọ méjì tiẹ̀ tí kéwú òun pọn ọmọ táyé ó tún pọn ọmọ àlìyáàmà. ẹ̀rí pé àwòrán ló gẹ̀ ìsìn bẹ́ẹ̀ tó mà àwòrán tó wà kìtàrà àlẹ́bí náà sọ̀rọ̀ fáyínà nílẹ̀ ìbáàdìnà. ọlọ́run ẹ̀rọ bọ́lọ̀ sí gbọ́rọ̀ kalẹ̀ kúrùmà àwòrán kìtàbà lẹ́yìn náà sọ̀rọ̀ fáyín náà ní ìbáyìí ọlọ́run lẹ́yìn ìgbà ẹ̀kú tí wọ́n yà àwọn ẹni rẹ̀ bọ̀ ó wá ní àwọn ẹni ìṣáájú àwọn ànábì ọlọ́run àwọn ẹni ọlọ́run ó lóyún wọn dáyé kan ó wá ní lẹ́yìn ìgbà tán lọ tán kúrùmà àwòrán kìtàbà lẹ́yìn náà sọ̀rọ̀ fáyín náà ní ìbáyìí àwọn tá a sàlẹ́sà náà àwọn ẹrú wa àwọn la jogún tíra wa fún àwọn ẹni ẹ̀sà tọ́lọ̀ tó bá ti fún yàn ní ìmọ̀ ó ti daṣọ àpẹẹrẹ pọ̀ ìwọ ni kọ́ sọ̀rọ̀ rẹ kọ́ mọ̀ sọ̀rọ̀ aṣọ àbùkù torí kò sí tí ò ṣe é bàjẹ́ ọlọ́run pẹ́ ẹlòmíì ilé yóò daṣọ aṣọ àpẹẹrẹ bọ̀ ńlá fúnra ara rẹ̀ yóò sì lọ wá ìdọ̀tí yóò sì fi yí. àmọ́ ibi tá a fẹ́ lò ní pé fúnra ara ọlọ́run àlàyé náà sọ̀rọ̀ fáiná ọlọ́run láwọn tí ajogun tí làwọn fúta ajogun mọ̀ fún àwọn tí àìbọ́ àwọn tá a sàlẹ̀ sàlẹ̀ àyètò sàlẹ̀ fún yàn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún sáàdì bùrọ̀ sáàdì ní ọ̀nà pé wàláhì lè á yóò dàbí hudaka rajulun wahidun khairun laka min humurin na'am. ó ní kéèyàn tó máa ń nà látara ìmọ̀ tó ní olólùwẹ̀rẹ̀ fún ọ ju kí ọ̀ẹ̀bọ́ kọ́nà fún ọ ní ọgbà ara kó ní pupa lọ kọ́ di mọ́tì mílíọ̀nìà ó ní kéèyàn tó máa nà látara rẹ̀ olólùwẹ̀rẹ̀ fún ọ. lára àgbàdìgbà tí ń bẹ bí ìmọ̀ pàápàá jùlọ ìmọ̀ kéwú kéwú máa kọ́ àwọn ọmọ ní kéwú ànábì tó di oyé wa nínú àwọn àdìsí rẹ̀ pé gbogbo ẹni tí bá máa ń kọ́ ọmọ ní kéwú fúnra rọ lọ́wọ́ ba yóò gbogbo tọ́nà ń dá yóò ní kọ́ máa ṣàdúrà fún kọ́ máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ fún tó yẹ mọ́ ẹ̀ga ní gbúdọ̀ tó fi mọ́ ẹ̀yọ orí òfurufú ọ̀rọ̀ pọ̀ mẹ́ kó ní tí mo fẹ́ lò dẹ̀ o wà sí ráàhà lára iṣẹ́ tí àlùbáríkà rẹ̀ ga tẹ̀gbẹ́ rẹ̀ lọ òun ni iṣẹ́ àgbẹ̀ wà fámì kí ló jẹ́ orí bẹ́ẹ̀ àdéhùn sọ pé mami mùsùlùmí yàwó bí sùgárì sàn أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة. Ànábì ní ẹnikẹ́ni tó bá wò igi èso kan àbí ó gbin igi irúgbìn kan ìgbà tó wá gbé tọ́tí kìíní yẹn so
ẹ̀yẹ wa jẹ́ ń bẹ̀ ẹ̀yẹ tí ń jẹun ó pọ̀ ládàá sí òwe iṣẹ́ rẹ pé wọ́n ṣe sàárà èèyàn jẹ́ ń bẹ̀ ó rà kọ́ta fún yàn ó pọ̀ ládàá pé wọ́n ṣe sàárà ẹranko jẹ́ ń bẹ̀ ó pọ̀ ládàá pé wọ́n ṣe sàárà kódà àwọn èèyàn lo ewé rẹ wọ́n fi ṣàgbo ewé jíjọ́gbìn ọmọ gbalada ń bẹ̀ kòkòrò jẹ́ ọmọ gbalada ń bẹ̀ sáà wá lè ka iye kòkòrò tí ó jẹ tá a lò tí ó jẹ bí tá a lò sáà lè ka iye dábàá tí ó jẹ níbẹ̀ ká tó wá wí èèyàn. kódà ẹni tí ń lo bòógì rẹ tí ń ṣe ẹ̀gọ́ òun mú sáṣá bẹ́ẹ̀ bòógì ìwọ́n sì wọ́n gbé jù wọ́n tún ẹni wá dáadáa wá jọ lọ́wọ́. iṣẹ́ ọ̀gbìn lára ṣe tó lọ́nà bàríkà lórí ilé ayé ni wọ́tà àmín lára ṣe tó tún lọ́nà bàríkà òun ní iṣẹ́ síkírọ́tì kéèyàn kan fi ẹ̀mí rẹ̀ pé òun máa bá yín sọ dúkìá yín òun máa sọ ẹ̀mí yín khairun nas anfa'uhum linnas àsìkò tí wọ́n sùn òun kò wọ́n débi pé ọdún dábọ́ ẹ̀ ló ń bẹ́ẹ̀ ó gbádùn òun débi pé ẹ̀gbọ́ ó ní àwọn tẹ̀rù pé ìdílé kan ló ń lálàá ó sì já bọ́ lórí bẹ́ẹ̀ olóhùn ọ̀yà àwọn tó wá fi ẹ̀mí wọ́n lẹ̀ pé ìwọ kọ́ ẹ̀yẹ máa ń sùn gbádùn. a kò ní ìjọba nàìjíríà láìpẹ́ àdúgbò ẹ wọ àwọn ọmọ ogun àwọn tí wọ́n ń sọ ẹ̀mí wa ẹ wọ bá ṣe máa ń fi ẹ̀mí wọn ṣòfò ẹ wọ bá ṣe ń fi ẹ̀mí wọn ṣòfò kò wá sí competition kan pé ẹni yìí ìyàwó rẹ ti dọ́pọ̀ àwọn ọmọ rẹ ti dọ́mọ òrukàn lẹ́yìn kan náà gbé flag wèrè kan white and green kan ti sí wọn kò tó sẹ́yìn láàyè. àwọn tó wà níbi pé ẹ̀yẹ máa sùn ẹ máa àwọn máa sọ yín ẹ wá wò ó gbogbo nǹkan Allahu Akbar wàhálà kò sí ní àwọn àwọn òdodo lásán ní gbogbo ẹ̀sùn gbogbo kásìkò lè gbádùn Nàìjíríà olùjọ́ tá a bá igi òdodo tá a ti wú tá a ti súná tá a ti dá irú rẹ sínú atẹ́gùn tá a ti dá sínú omi tá a rí mọ́ olùjọ́ tá a bá rí igi òdodo gbìn tó wá hù láti tó gbádùn. irọ́ òkè parọ́ fún àárín àárín ó parọ́ fún sálẹ̀ ìsàlẹ̀ ló parọ́ fún àárín àárín rẹ̀ àárín ó tún bẹ̀rù òkè. káyọ̀ wá gbé igi òdodo ní ìsìn wọ́n bá bẹ̀rẹ̀ ní pé àgbàlá ta lákòókò ìlú sí kábàlà àfàlà àbọ̀dọ̀ sí àbí ti olóṣèlú láìpẹ́ àfihànlá ọ̀dà wà kán bẹ tọ́lá lọ bí kìlọ̀ tó ń pọ̀lọ́ ni à ń lọ bí káà sí máa ń parọ́ fúnra wa. ẹ̀rọ ìgbọ́dọ̀ tó ga ọwọ́ tó sì máa sọ ó wá di pé táwọn sọ pé ẹ̀gbọ́n politics ní Nàìjíríà ó lọ rọ́pa ní jẹ́bà wọn lò bí wọ́n ṣe burú tó irọ́ ṣòro pápá torí tó bá parọ́ kan tó ta kókó rẹ kó fi máa tó tú ọ̀tún pàdé mẹ́fà tó wá gbùgbù bẹ́ẹ̀ ó sì máa tó irọ́ níra wọn irú tí inú ó sì máa dùn yà sọ̀rọ̀ wàlá yáà ní táwọn ènìyàn ẹlẹ́ẹ̀kẹ́rin lára aṣẹ́ tó lálùbáríkà lórí ilẹ̀ ayé òun ní ṣe àwọn olùtọ́jú olùtọ́jú èyàn health workers iṣẹ́ wọn lára aṣẹ́ tó lálùbáríkà lórí ilẹ̀ ayé wà. ẹ̀rí evidence ni pé Al-Qur'an ń gbé jáde pẹ̀lú àgbò báyìí kàtàkùn alábàálẹ̀ ìsọ̀rọ̀mìyà àgbà wọn kọ̀tà lọ́sàn àgbà ìnáṣọ̀ àwọn masáyìn fìlà àrùn fákà àná mọ́kọ̀tà lọ́sàn jẹ̀míyà wà má yà yá ha fákà àná mọ́sáyà lọ́sàn jẹ̀míyà bìkọ̀dẹ́rù. Al-Qur'an ń gbé jáde pé ẹni tó bá mọ̀ ọ́n gba ẹ̀mí kan wọ́n kọ́ ládàá pé gbogbo ẹ̀mí tí ń bẹ láyé ló gbà. ẹ̀mí tí ń bẹ láyé nìsín ó lé ní 7 billion according to United Nations. bàbá wa pààyàn kan bíbá pọ̀ pààyàn 7 billion làgbà kò tó sùn. Al-Qur'an wa ní mo máa ń sọ Qur'an ló pàtàkì ẹ̀mí jù Islam ló pàtàkì ẹ̀mí jù. ó wá ní wàá mọ́ni àyà ha bàtà àná ayé mọ́sá jẹ̀míyà ẹni tó bá wá yẹ ẹ̀mí kan tó yẹ ẹ̀mí kan nígbà kó yẹ gbogbo ẹ̀mí tí ń bẹ láyé bọ́ ọ bá tọ́jú èèyàn kan àgbo lọ fún ni abẹ́rẹ́ lọ fún ni
kankan lọ fún un tọ́ fi ọ̀gbọ́n ọ̀fun wa tọ́jú rẹ̀ oṣù wa gbádùn wọ́n wá kọ́ ládàá pé ọtọ́jú gbogbo ẹ̀ ní ti ń bẹ láyé gbígbà kan tọ́jú èèyàn tó lé 7 billion iṣẹ́ wo lè yóò ṣe tó di ládàá ẹ̀wọ̀n kan iṣẹ́ ẹ̀wọ̀n tí wọ́n kódà wọ́n tán ń gbé fáìlì lọ síta tó bá fi àmọ́ náà ṣiṣẹ́ wọn ládàá torí gbogbo ẹni tí ń ṣiṣẹ́ àwọn bẹ̀rẹ̀ látòrí medical doctor àwọn nurses ni àwọn record ni gbogbo wọn pátá iṣẹ́ wọn lára iṣẹ́ tó lálùbáríkà lórí ilẹ̀ ayé ẹ̀sìn nípa àwọn èèyàn náà mọ pàtàkì iṣẹ́ àwọn tó ń tọ́jú àlàáfíà bàbá rí dáadáa àdúgbò owó wọn tó máa ń gbé pé tó ń tábà rí iṣẹ́ síbi tó dáa tora àǹfààní wọn ládàá tó máa wájú ọlọ́run wọn sì kéré ní. tó kódà nínú ọ̀rọ̀ tí àdúgbò Muhammad sọ fún mi ó sọ̀tàn ọkùnrin tí ó fún ajá lómi tọ́lọ̀ sì torí kó tọ́jú ajá ó mú mi tán ajá náà wà lọ àwọn ẹlẹ́kẹ́lẹ́ ńlá mo ti ṣe mí ní ṣe ajá yìí náà ló bá ṣe bẹ́ẹ̀ ló bá fún ajá lómi ọlọ́run sì sọ̀rọ̀ máa lè dáná. ẹni tó tọ́jú ajá látara ni ó pàdé ìyọ́nà ọlọ́run ó rà lè jẹun náà jàmọ́ ẹni tó bá tọ́jú èèyàn kí lọ́lọ́run ó fún un. lẹ́yìn tọ́lọ́ ló ń pọ́nlé wọ́n làkọ́ ní kàrọ̀ náà bàdé ádámù tọ́lọ́ ni mo ti kún un máa yẹ kún un pẹ́ ẹ̀dá kan lé kó tó máa lẹ́yìn ádámù. gbogbo ẹni tí wọ́n ń ṣe dáadáa sí ọmọ àlẹ́bí ádámù tí ń tọ́jú aláìsẹ̀ tí ń bí àbùkátọ̀ ọmọ àlẹ́bí ádámù tí ń ju ẹni tí ara ń ní kó nù nira ó máa retí èrè ńlá wájú ọlọ́run. pàṣẹ àwọn àṣìwọ̀n kò fẹ́ ká máa pàtàkì àwọn ẹsẹ̀. ìdílé ìṣèṣì dáadáa ẹ̀wọ̀n a máa kí ní tó ń dà. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. àfáàní ìṣèdáàbì àmì ṣé wọn mọ̀ fún ìmọ̀ qabla al-khatar. kéèyàn máa prevent ó máa ṣọ́ra fún ìfọ̀kànbalẹ̀ kó máa tọ́jú ìfọ̀kànbalẹ̀ síwájú ká dúró tó ṣẹlẹ̀ nǹkan ńlá ni nǹkan pàtàkì ni. لأن العامة إذا وجد في بلد أو مجتمع أو مكان وجد فيه السلم والخير كله ينبع مثله. أمي أبغى نقول tí ìfọ̀kànbalẹ̀ bá ti wà láàyè kan tẹ́ bá ti rí ìfọ̀kànbalẹ̀ nínú ìlú kan àbí láwùjọ kan àbí láàyè kan wíjìdá fi ìsìlẹ̀ gbogbo tí ń jẹ́ ìdẹ̀kùn ilẹ̀ máa rí ń bẹ̀. bí ìfọ̀kànbalẹ̀ bá wà dáadáa bí kìí ṣe àbí tí o bá ti ìfọ̀kànbalẹ̀ bí kìí ṣe dùntó lẹ́nu yóò kàn lẹ́nu èèyàn. bí ṣúgà ṣe dùntó ìfọ̀kànbalẹ̀ náà jù lọ. òfin oúnjẹ tó dùn láyé tí o bá ti ìfọ̀kànbalẹ̀ ẹ̀ máa jẹ oúnjẹ tó dùn yóò sì máa kàn lẹ́nu yín. ìfọ̀kànbalẹ̀ ṣé ìwọ̀n mi mọ̀ fẹ̀mọ̀tàmà. àbáwá ní وإذا الأمن فقد بمكانه وجد بذلك المكان على العنف والشغب والحرهاب والشر كله ينبع فيه. wọ́n ní dábàá wá sí ẹ̀sàbẹ́bù ìfọ̀kànbalẹ̀ ẹ̀sàbẹ́bù security láàyè kan àbá ní àlẹ́ ọ̀nùf ló máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n pè ní àlẹ́ ọ̀nùf violence oríṣiríṣi wàhálà wàṣàgà disturbances oríṣiríṣi bó ṣe kàn wá báyìí wọn lè ní Nàìjíríà wọn lè yọrọ ha terrorist wo gbóògùn tó bẹ́ẹ̀ bá ti mọ́ra àbò kalẹ̀ wọ́sọ̀rọ̀ kú lóru yàgò ọ̀fẹ́ kódà gbogbo àkùkù ní mọ̀ ń jáde mẹ́ gbogbo ibi tí fọkànbalẹ̀ bá wà tí security bá wà ẹ̀ ń lé fọkànbalẹ̀ lórí gbogbo nǹkan ẹ̀ máa lọ ẹ̀ máa bọ̀ nírọ̀rùn ẹ̀ máa lọ ẹ̀ máa bọ̀ nírọ̀rùn. Sọ́wọ́n ní jẹ́ bá ti ṣàfẹ́kù ìfọ̀kànbalẹ̀ ní ìṣẹ́wá yẹn sè níbi tá a lò ó dé ń sè. bọ́ọ̀ bá ń gbé mọ́tò lọ tó wá rọ́pò kan ti ń tẹ̀lé ọ tí ò sá yà ọ ti yìgbà lọ́nà bíi ọ̀nà bíi mẹ́ta tí ó yà. wàhálà dé bọ́ọ̀ bá múra ọ̀ọ́ sí steering ọ̀ọ́ sí control àwa lò ó débẹ̀. kidnapping wá di
enterprise ní Nàìjíríà ó di company kódà àwọn nóòkì tó wà àwọn kan wà tó tún da nóòkì ẹnìkan sọ fún mi pé ó náà kọ́ ọmọ àdìmájìdì kan ní ilẹ̀ Haúsá àwọn ọmọ àdìmájìdì àwọn bá dì tuntun lọ kó wọn máa kó 300 ẹlẹ́wà ẹ̀gbọ́ wọ́n wá ní kí wọ́n bá gbà lọ́wọ́ àwọn ọmọ àdìmájìdì ó ní ọ́nìkan òpin wọn máa káwọn èèyàn máa mú àkùkọ méjì wá ẹni bá ti wá má kùkọ méjì wá ó bá jùlẹ̀ ìwọ́n máa lọ́wọ́ yín ẹni bá ti má kùkọ méjì wá ìwé ìjùlẹ̀ wọ́n ní wọ́n máa lákùkọ 600 wọ́n ní wọ́n pọ̀ sí lọ́nà. àwọn oní mílíọ̀n wà àwọn mílíọ̀n size wà àwọn large size wà náà kidnapping yẹn ni o àwọn extra large size wà. sì rí yorùbá ní ewúrẹ́ tó bá tẹnu bọ́ pẹ̀tẹ̀pẹ̀ ògì káyì ẹ̀ kankan ní òkú rẹ̀ ewúrẹ́ bá ti tẹnu bọ́ pẹ̀tẹ̀pẹ̀ ògì báyìí ọwọ́ ti yá bọ́ọ̀ bá yọ kùmọ̀ntì kò ní lọ. àwọn ẹ̀gbọ́n níbi tí wọ́n bá dé sí wàhálà ikú yóò bá lọ́wọ́ pọ̀lọpọ̀ wọn kò fẹ́ kí wọ́n kú nínú wọn tó wọ́n ti dùn mọ́ wọn ẹni tó wọ́n gbé láyé rẹ̀ kò ká 100,000 rí kò pé 10,000 rí ó wá lọ tíìpù kan ó lọ pírẹ́sà kan ẹ̀gbọ́n àwọn àgbà 20 million ṣé àdìsẹ́ ó wá gba 2 million ti tiẹ̀ ní ọ̀wá gbogbo ní wàhálà àgbẹ̀rẹ̀ tí ń dà ní lọ́wọ́ ìlú ìgbó tí ìyẹn ní 100,000 wọ́n ní ẹ̀wọ̀n. àbá ní ẹ̀wọ̀n tí gbogbo nǹkan báyìí nǹkan náà ọ̀dọ̀gbọ́n ó ní every good thing in life is surrounded by at least an enemy or a destroyer. That's the reason why security is highly needed in a man's life. gbogbo ẹ̀ka tó dáa gbogbo ẹni tó dáa owó ni ìmọ̀ ni làákàyè ni dúkìá ni yóò ní nǹkan kan tí wọ́n mú aláti bàjẹ́ wọn lọ nígbà fún. àgbàrá ìbò nínú wọn ní ẹwọ́ oníyẹn ní onígbà fún gbogbo tó dáa láyé ni àgbàpọ̀ tó sì ti kúlẹ̀ gbẹ̀rẹ̀ tó fẹ́ bàjẹ́ ẹ̀wọ̀n lẹ́yìn ìbò kéèyàn wá kọ́ ní kọ́mọ̀ ìdìbò kó má sì wíńdò sí kó má fi lẹ̀kùn sí ẹ̀gbọ́ wáyà mọ̀fọ́nà lọ́kọ̀ ní ìgbó wa kọ́ síwájú rẹ̀ mọ̀fọ́nà sọ àti ọ̀bá nìkan ju dúró lọ́wọ́ ẹ̀gbọ́ kó wá kọ́ mọ̀fọ́nà sọ gbọ́dọ̀ àti ìlànà ìyàpá gbọ́dọ̀ àti aláwọ̀ àti sàbí ọlọ́run gbòdì sọ kó wá kọ́ síwájú rẹ̀ ọlọ́run kúkú bọ̀ sọ làbọ̀ bàtà àti ẹ̀sìn dáadáa kó mílíọ̀nù sílẹ̀ wọ́n yóò kọ́nà owó bọ̀ sọ dáadáa. kódà tó o mọ òkú tá a dá ohun tí o fẹ́ bàjẹ́ wà ẹ̀gbọ́ torí ẹ̀ ó wà mọ́ra security ọmọ orúkọ yẹn àwọn ẹranko kẹ́hìn náà tó fi wọlé ọ̀rẹ́fọ̀ ìgbà míì èyí ó sẹ́ẹ̀tì trap sílẹ̀ torí àwọn ẹranko tí wọ́n á bàjẹ́ ìgbà míì kẹ́míkàlì ẹ̀ apply sí ẹ̀ ń múra ààbò fún oko tẹ́ ẹ dá nìyẹn gbogbo ayé ní fún kọ́lé sórí atẹ́gùn ní ìsìn sórí íńtánẹ́ẹ̀tì ẹlòmíì sẹ́kọ̀ọ́ ti ìlú kọ́ ímeèlì nìkan ló ní àti Facebook nìkan ló ní ẹlòmíì lórí atẹ́gùn kọ́kọ́ tún bedroom flat ó ní ímeèlì tó tún ní Facebook tó kọ́ ní Facebook náà síbẹ̀ ẹlòmíì kọ́ 3 bedroom flat àbí ó ní ímeèlì ó ní Facebook ó tún ní Instagram àbí òun rẹ̀ máa ń gbé ẹlòmíì tó ń bọ́ 4 bedroom sórí atẹ́gùn fa ẹ̀gbọ́ ó tún ní YouTube 4 bedroom ló ń bọ́ ó ní email ó ní Facebook ó ní Twitter ẹsẹ̀ wọn àwọn èèyàn já sí dáadáa ó ní Twitter náà ẹ wá wo gbogbo WhatsApp náà wà lẹ̀ ó ti di 6 bedroom flat náà gbogbo lẹ́tà wá kọ̀ ìta akọ́ sórí atẹ́gùn kí ni àtúmọ̀ ń ṣe àtúmọ̀ fi security sí àbí bẹ́ẹ̀ kọ́ ni ó wà ní user ID àbí user name ó tún wá ní password kí lè yí o security tí ó jẹ́ pé ìwọ nìkan ní kọ́kọ́rọ́ rẹ ó wà ní ọwọ́ rẹ àmọ́ àwọn àgbàpọ̀ kan tún ti dórí nẹ́ẹ̀tì ní ìsìn wọ́n tún á di ẹ̀ kọ́kọ́rọ́ rẹ wà bàjẹ́ wọ́n sì wọ yàrá lórí atẹ́gùn. ìlú yìí
ọlọ́pọ̀ sáré wa. ẹ wá rí pàtàkì ààbò abdul ní Allahi ta'ala ala al-mu'minina wà al-Qur'an al-Karim. ìdẹ̀kùn tó ga jù tọ́lọ́ sí fáwọn àjọ ànábì Muhammad sallallahu alaihi wasallam. òun al-Qur'an tọ́lọ̀ fún wa. òun ni mírèkù tó ga jù. òun tábàlì òun èwo ló ga jù tọ́lọ̀ fáwọn àjọ ànábì Muhammad al-Qur'an ni. tora al-Qur'an bàbá tiẹ̀ rí àlùbáríkà ti ń bẹ lára rẹ̀ tí ò sí lára àwọn ìwé yòókù. òun ni pé al-Qur'an yẹn ọlọ́run fúnra ara rẹ̀ ló sọ. Anas ọmọ Malik olóhùn kára fi al-Qur'an olójẹ́ 323,670 alphabets tó wà ní al-Qur'an. ó wá ní láti ìjọ tí ọlọ́run tó ti wá wà bẹ́ẹ̀ kò wá lé àràfin kan kò dé àràfin kan ó fi wá dá ẹgbẹ̀rún ọdún kọjá kò tó sì wé náà mọ́. al-Qur'an ní kára fi kan kọ́ balada mẹ́wàá àtúnṣe fúnwé mi mọ́. oore tó wá ga jù tọ́lọ́ ṣe fún al-Qur'an náà ní al-himaya lọ́dọ̀ fi ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. ọlọ́run láwọ ọlọ́run àwa la sọ al-Qur'an kalẹ̀ àwa la tún wá sọ ní bókìbókì òfin wọnú Islam. al-Qur'an òfin tá à ń lò ọlọ́run fúnra ara rẹ̀ ló sọ. ẹnìkan náà ìnàsára ń lò ní ló bá gbáwẹ̀ ó wá pé olùṣọ́ àgùntàn nígbà tó di aago 12 sáàgò kan. hello ọ̀gá hello my pastor ẹ dákun àwọn ẹ̀yẹ́ nígbò mi sẹ́kọ̀ọ́ lè ń já pastor ní jà ló bá ẹ̀gbọ́ ló bá jà jẹ̀mọ́ ẹ̀sìn yìí létò ni àmọ́ al-Qur'an ń létò Islam ń létò ọlọ́run pàfẹ́tì gbogbo nǹkan sínú al-Qur'an sínú Islam. al-Qur'an tó wá pass the scientific test ọ̀rọ̀ pọ̀ lórí èyí tí o tún sí wẹ́mí tó tó rí bẹ́ẹ̀. wà á dàbí ní hàlìláyé aláhàlì mọ́gà. ó ta fẹ́ ló bẹ̀rẹ̀ ni pé ìmáàyà ìsọtọ́nà ń sọ al-Qur'an olórí tó ga jù. tó jẹ́ pé tí o bá sọ ni tí fáírọ́ọ̀sì bá wọ̀ ọ́ báwọn ìwé ẹ̀sìn yóò kù sí kó fáírọ́ọ̀sì àwa náà mọ̀ sí rádaràdán ni. kódà mo sọ̀rọ̀ kan lórí rédíò ní òní mo ní Islam ló ní ìṣọ̀kan. àgbà ni ẹ̀yin náà tẹ lóríṣiríṣi tẹ pín ká ilẹ̀ yẹ́lẹ̀yẹ́lẹ́ ẹgbẹ́ àṣẹ ní àrùsùn náà láàrin tọ̀ríkà láàrin nàwárí láàrin àzárùdì láàrin kìnìkan láàrin jàmbá kò ní gbogbo èyí wọn àfi ń yọ̀ ní mùsùlùmí lọ́nà pé gbogbo wa. ẹ̀kejì ń bẹ ni pé al-Qur'an Islam ẹ̀sìn wa ó ní ìwé wa ò pé méjì. Kùránì àzárùdì náà ní ti nàwárí àbí bẹ́ẹ̀ kọ́ ni òun náà ní ti nasipati òun náà ní ti tọ̀rígà òun náà ní ti alùsùnà. Kùránì wa ò yàtọ̀ síra wọn. tẹ́ bá sì ríbi tá a ti ń sábà takura wa tá a ti máa ń sábà takura wa kò ní jẹ́ lórí ọ̀nà yàn lọ. a mọ̀ pé àṣùbà tó ilé Amẹ́ríkà tó ilé Saudi rákà mélòó ni àìlà tó ilé Germany tó ilé England rákà mélòó ni alásàrì tó ilé Ethiopia tó ilé Asia rákà mélòó ni mangiribi tó ilé Jamaica tó ilé kutu èyí tó ilé gbogbo olú ayé mélòó ni ìsáìwá tó ilé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé mélòó ni kíwá bó la ṣe wá yàtọ̀ ìṣọ̀kan àti ìṣọ̀kan bákan náà láti wá pèrò gbogbo ayé bá ṣe pèrò níbi wọ́n ṣe pèrò l'Amẹ́ríkà ìṣọ̀kan olótó yìí. tó wá rí èdè kan ní gbogbo wọ́n tó wá fi ṣe lọ́n fájì àkànlẹ̀ ní gbogbo wa ó kà èdè láfíríkà sì ní láfíríkà wáyé lásán there are more than 1,500 spoken languages in Africa láfíríkà wáyé lásán èdè lé ní 1,500 gbogbo yìí tẹ bá wá fẹ́ sin lọ́n kò sí pàwùsá lèmi Ìgbò lèmi ìrìnkà gbogbo yóò wá ka Fátíà lágbàwá náà lẹ́ẹ̀fì kírun lẹ́ẹ̀fì pèrò ìsọ̀kan olóko bá wọn. lágbàáyé there are more than 6,500 spoken languages in the world lágbàáyé èdè lé 6,500 tí gbogbo èyẹ 6,500 tí gbogbo èdè yẹn bá wá péjọ èdè kan náà fi sí wọn.
mo ní sáré gbogbo níta ti ń yàtọ̀ ẹ̀yà àyọ̀ lọ́wọ́ nílé o wọ́n ẹ̀gbọ́ afáwa ní ìlú Mákà oore tó ga jù tọ́lọ̀ sí fún wa òun ni ifsole báyìí bọ́lọ̀ sí bá àwọn ará Mákà sọ Káàbà nígbà tí àbúrò àtúnyà ṣọ́ọ̀ tó fẹ́ tó lòun ó da Káàbà wó wọ́n lòun náà kọ́ ilé ìjọsìn sí ìlú ọ̀dọ̀ ẹ̀ ní nílùú Yaman. Àwọn ìgbà lára àwọn ẹnìkan ló bá lọ sí àṣìmáṣe kan sínú ilé yẹn. Táwọn náà yìí wò ya ẹnìkan ará Mákà ń bá yẹn wọ́n sì lówó Káàbà àwọn tí wọ́n sọ tán bẹ́ẹ̀ nílé. Àti pé kí n tiẹ̀ lọ wó káwọn èèyàn fi máa darí wá sọ́dọ̀ mi bíbá ẹ̀. Òun ló bí àlámútàrà káyìfà fàádà rọ̀ tó kà ní aṣáájú fíìlì. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. wọ́n nígbà tó súnmọ́ Mákà tí òun ará Mákà ti fún ẹ lọ ẹni tí ń gun erin àtàwọn ọmọ ogun ẹ̀ erin ni wọ́n ń gùn. ó dé Mákà yóò sùn ẹ̀gbọ́ ó wá pé wọ́n ní Abdul Muttalib bàbá àti Muhammad lórí invite ó wá lọ bá pé ẹ̀yin bá wọn bá yá o ilé yìí òun ni mo fẹ́ Káàbà yìí ni mo fẹ́ wó wọ́n ní tí bàbá ànábì wí ó ní pé inna lil bayti rabban wa rabbul bayti yahmihi ó sì ń ta ní tàṣì ilé tẹ́rí yẹn ọlọ́run kan lónìí ó ní olúwa kan ọba tó ní yóò sì sọ ilé náà. Ọlọ́run wa sọ bàbá àti òṣọ. Àwọn ẹyẹ wáyé máa gbé òkú mẹ́ta ó gẹ ẹyọ kan sẹ́nu ó gbé méjì sí ẹsẹ̀ wọn méjèèjì. Tábà ti dúlé kan nínú àwọn àṣà àkùnrin káàbì báyìí yóò sì parẹ́ síbẹ̀. Oore tó dájú tó náà sì fún ara Mákà àìsíkírọ́rìtì ló. Síkírọ́rìtì tọ́lọ̀ bá fẹ́ kẹ́ ìlú kan síkírọ́rìtì yóò fún wọn. Kò sí téèyàn lè ní tí o bá ti sí security tí o sí fọkàn balẹ̀ ẹ̀ lè gbádùn nǹkan náà. Àfa wa ní ẹwàjà àbíra wa kí ló fa insecurity ní Nàìjíríà yìí? Mi ní asibáàdì ẹ̀wọ̀n ìṣòwò àìrìhà àlùjáhàlù wàlúfàkìrù wàlùbítọ́ọ̀là wàlùjáwò wàsíyàsà wàtàmùyísù wàlùmọ́fà. Lára àwọn nǹkan tó fà á nù masáré rọ́ṣẹ̀ kí n fi dé ibi ìparí second stage mo wà yìí. Ẹ̀rí lára nǹkan tí ó fà á tí gbogbo tá a rí tí ń ṣẹlẹ̀ yìí wọ́n ń jìyàn pé ni wọ́n ṣe kíní kan ni àwọn nǹkan tá a ti gbìn ní 20 ọdún 30 ọdún 40 ọdún sẹ́yìn ọ̀làrẹ́rẹ́ rẹ̀ yìí o láàrin yìí nígbà táwọn olóṣèlú ń sin ọmọ àta fẹ́ǹsì tọ́ọ̀gì bí ẹ̀ ń sin ajá tí wọ́n kọ́ orúkọ ní wọn lọ́wọ́ lásìkò tó ṣèlú bá dé bọ́sẹ̀lú bá lọ tán nígbà orúkọ yẹn lọ́wọ́ wọn kí lẹ fẹ́ kọ́ dà kí lẹ fẹ́ kọ́ dà ọdún mẹ́rin ní ìwọ́n tó torí yín náà tó torí wọn nípa wọn sì ti wà lọ́wọ́ wọn wọ́n sì ti bẹ̀rẹ̀ wọ́n ti fi ẹnu wọ́n ti fi ká nǹkan lé wọn lẹ́nu kọ́mà tó máa gba sálárì tó ní payroll kọ́mà tó máa gba sálárì